ẹ tàwọn amẹsẹ̀ yín ẹ tẹ̀ wọ́n nínú pé wo ló ń bá mi sọ̀rọ̀ báwa bá sì ti rí a máa wá sọ kò sí tó kọ́ mi pẹ̀lú ariwo ọjà mo ṣáà jù yín lọ mo jù yín lọ ẹ jẹ́ ń sọ tẹ́nu mi bí ó pa ní jẹ́ ọba irúnmọlẹ̀ tó gbáàsì irúnmọlẹ̀ tí yín ti ń gẹ̀ fún ẹ̀yin ará Ifẹ̀ how market ẹ mọ yọ ọba yín kí lẹ ń plan pẹpẹ yọ ọba 3 months ẹ má yẹ ọ wọn lé bẹ́ẹ̀ pọ̀ wọn ní àwọn fẹ́ yọ ẹ lè yọ fọsùnmọnà kìíní o ẹ gbọ́dọ̀ yọ ọ kò tí ì tàsíkò ẹ sì máa yọbọ kò tí ì yà kí lẹ fẹ́ yọ ọba yín fún kábíyèsí o ìmọ̀ yín jẹ ni yíyín jẹ ni títí rí lẹ́tà kóòtù ó fi dé wọ́n ní kábíyèsí Ifẹ̀ ló láìkì kó máa forí yàn gbára wọn gan evidence ń bẹ o amẹsẹ mo ti promise mi ò ní dárúkọ amẹsẹ tó pààlà tó tẹ wà láàfin ẹlẹ́fọ̀tì jẹ́ kí kábíyèsí yín mọ̀ tẹ̀yìn nínú owó mọ̀ràn níṣẹ́ èmi àti kábíyèsí Ifẹ̀ pàdé tó pàdé ni wá ọlọ́run ẹnìkan ní òrẹ́ yín ara wọn náà mi nínú ẹ̀mí àti ẹ̀ ó ga ọ kábíyèsí ìyàwó tán lè fẹ́ gan ẹ wo body language wọn kò sàmpínìsì láàrin wọn wọn ní ẹ̀kúrọ́ fún pé ló kún bọ̀ ṣé ò ní kó bá wọn àmẹsẹ̀ báyìí kábíyèsí kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ààfin lóru àìní lẹ́yìn tẹ̀sẹ̀ máa déjì obìnrin wo ló dákú nítorí ìyẹ̀lẹ̀ kọ́kọ́ promise pé ẹ fẹ́ fún lórúkà lẹ́ni ọ̀tọ̀ ní ẹni ó ga o Ifẹ̀ ẹ tí ì lọ́ba wọ́n lọ́ba wọ́n ló kọ́rẹ́ǹtì lórí fracas ìbàjẹ́ a sì pé olórí Naomi à ń béèrè ta ló mọ nọ́mbà rẹ̀ kẹ́tì ẹ̀ fún wa nọ́mbà wọn àti ìyá rẹ̀ ká tiẹ̀ bá wọn sọ̀rọ̀ àmọ́ wọ́n ń tẹ́tì hàn àmọ́ gbogbo ẹ̀ láàrin àwọn amẹ́sẹ̀ ti ìyá gbogbo ẹ̀yin ìyàwó tẹ́ wà láàfin ń ròyìn ìyà tó ń jẹ yín ẹ̀ tí ì mọ̀ nǹkan kan ìyá ń jẹ aráàlú gbọ́dọ̀ mọ búlì àwọn ìyàwó kọ̀ọ̀kan náà tún búlì àwọn ìyàwó tẹ́lẹ̀ gbogbo nǹkan tó ń sọ nípa bí abẹ́sẹ̀ ṣe sọ fún gbogbo nǹkan tí wọ́n ń sọ nípa àwọn ẹ̀sìn olórí o ọba ní fake profile o àwọn ọba àtàwọn mẹsẹ̀ ní kọ̀kọ̀ kúkọ̀ ọ̀rọ̀ òrì bẹ́ẹ̀ o nǹkan kan tó dùn mí jù fún ẹ̀yin ọmọ Yorùbá tó dùn mí jù fún yín ni wípé a ti kọ́ pọ̀pọ̀lọpọ̀ yín ò lè ṣoríire tẹ́ fi kú ọ̀láì nípa ọ̀rọ̀ ọlọ́rọ̀ I'm an investigative blogger ẹ rí i pé bí ò dá sí ọ̀rọ̀ Naomi ìgbà tó bímọ gan mi ti ẹ̀dá sọ̀rọ̀ ẹ̀ because ESA ó pọ̀ lórí social media gan ọ̀ǹtí tí bá rẹ̀ ní pè mí tó rẹ̀ fún mi ní evidence ga ọ 2 minutes discharge bí ó parí jẹ́ ẹ̀jẹ̀ ó parí jẹ́ tí yóò bá sá kí ìmọ̀ wo irú mi kan ní irú mọ̀lẹ́ jẹ mí nìfọ̀n àkílódé ọmọ ní dá fún irú mọ̀lẹ́ tí mò ń tàn yìí wàhálà ti ṣẹlẹ̀ láàfin Gombe ti ṣẹlẹ̀ ìyẹn 6 lọ bá promise school fẹ́fẹ́ ó dẹ̀ fẹ́ ṣe ọlọ́jọ́ ní September iṣu ṣé ẹ rí èyí tán ní wọ́n fi gẹ ìyá Oòduà international lẹ́nujọ́ mẹ́ta ara wọn yàwó ààfin ni ara wọn kábíyèsí o gbogbo tẹ́yìn ṣe yẹn ọba ò bá lè nǹkan kan ọba ò bá lè nǹkan kan ọba ò lè bá gbogbo àwọn obìnrin kò lè bá wọn fi sísì ṣeré lè bá wọn fi sísì ṣeré o ẹ̀yin lẹ gbọ́dọ̀ mọ náwó fún kí lẹ ń bá kàṣẹ dandan dé kẹ ẹ fọ ọba ni kò bàjẹ́ láyé Olúgbọ́n o bẹ́ẹ̀ náà ni kò mọ̀ bàjẹ́ láyé Àrẹ̀sà abẹ́sẹ̀ tí ẹ̀ sọ bí òun àti Àbíkẹ́ kan ṣe kínní bọ́ba ṣe lọ ń bò mọ́lẹ̀ lẹ́kọ̀ọ́
wọ́n lóòótọ́ lọ bá sọ kíní yẹn o ló sọ wọ́n nítorí máa ń bá yàn jẹ́ gan àgàgà àwọn olórí ẹ̀ máa ń bá wọn jẹ́ fún kan wọ́n ní tó bá wà lórí fóònù rẹ̀ 3 hours yóò pe girlfriend ti Canada bàbá kẹrìbà lè mọ káwọn mẹsẹ yín ẹ ní láti sáàkì gbogbo wọn kí ló ṣẹlẹ̀ nígbà tẹ̀yìn àti ìyẹn staga yìí kí ló lóko kí ni orúkọ olórí Canada yìí ti ń jẹ́ tó lóun fẹ́ ṣe event kí ló fàjà yìí wọ́n sì fún un lórúkọ ẹ̀ ibi ìsìn rìkọ́ọ̀dù ni kí ni wàláhì tẹ́ bá rí gbogbo nǹkan ọba yẹn máa rò pé mo hate o tí wọ́n nìkan ló bá ní hate ẹ̀ ní like why ọmọ pé olóyè mi gan ìṣèyàn lásán lójú mẹ́rin ni mi first day tẹ́tí lè fẹ́ rí mi mọ̀ pé there is something about you that is not right you are wicked wọ́n tẹ̀lé àwọn fẹ́ yọ yín last year November yìí yẹ gidi tán kọ lẹ́tà kò sí orúkọ tí wọ́n pè nínú lẹ́tà yẹn ẹ̀bẹ̀ ló pọ̀ inú àwọn ọmọ ọ̀fẹ́ ọdún ẹ dákun ẹran rú mọlẹ̀ sí mi imú mọlẹ̀ sí tí mo sìgá ní ẹran nífẹ̀ẹ́ ìdúró ìwú mọlẹ̀ yẹn pa. According to amẹsẹ gbogbo yín sọ yìí ẹ̀ǹbù ya Naomi. How I wish I have the opportunity to talk to them. But I will not run after them. If they really want to talk to me, they should call me on my phone. My phone is on Facebook. Kì í ṣe gbogbo ẹbí Naomi ló kó lọ sáàfin. Wọ́n ní kẹ́ wádìí òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ ti fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ maybe out of jealousy ẹ ti ṣẹ̀ sí ìṣẹ̀dá ọlọ́rọ̀. Fúnra kábíyèsí ló bẹ̀ ìyá Naomi pé kó wá máa gbé pẹ̀lú ọmọ ẹ̀ láàfin. Àwọn àbúrò Naomi ò gbé bẹ́ẹ̀ o, they are all graduates and they are well to do. Wọ́n ṣe family olùṣì orí táwọn ìkòkò náà sọ pé sílé kò dá gbogbo tí gbogbo yín ṣe ò dá o gbogbo tẹ́ ṣe lọ́mọ yín ó jèrè rẹ̀. Ẹ jẹ́ mọ̀ pé ẹ ṣàtìláyé ọmọ tẹ̀ bóyá yíwà àtẹ̀mí náà lè ní jèrè rẹ̀. Ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́bọ̀ o. He's not taking care of his son or any of his children. Ìyá ń já mẹ́sẹ̀ gan. Nígbà ẹ̀rọ amẹ́sẹ̀ bá fi ń gọ́sìpù fáwọn ẹ̀mọ̀ pé wọ́n ti ní send account ẹ̀ wọ́n ti fún wọn 100,000 naira báyìí wọ́n máa kà ní. Wọ́n kú 240 ìgbẹ́ bóyá kẹ́ lọ lajú mọ́ gbogbo wọn lórí bóyá rẹ̀ ní tí ó kì wọ́n fún yín. Ṣé ní gbogbo àwọn update ẹ máa ń rí yẹn it's coming from ààfin. Wọ́n kàn máa gbé ọ̀rọ̀ Naomi jáde. Tẹ́ bá ń gbọ́ pé ọba ń búlì. Ìkan nínú àwọn ìyàwó kan dákú lánàá. Wọ́n rọ́ mi lé lórí láàfin. Wọ́n ní because òun ló yẹ kí wọ́n lò. Wọ́n ní because ọba máa ń promise gbogbo wọn. Wọ́n máa ń promise gbogbo wọn fake promise and he lies a lot. Àwa nílẹ̀ Yorùbá ò rò dúkú rà yìí. Ọ̀rọ̀ yìí ń ṣe ni. Ìmọ̀ fún yín díẹ̀díẹ̀. Mo sọ pé there is something like you. There is something in you. You are not a king. Nígbà tí wọ́n gbé kéèsì Ọba Ìwò wá tó ló ń jẹ igbó ó ṣe kinní kan má yẹn tèmọ̀ rẹ̀ èyí kàn ń da gbogbo ẹ̀rú ni. Ìyàwó tó wà láàfin they are 22. Arúgbó wà ńbẹ̀ omidan wà ńbẹ̀ ọba òsì ń bá wọn lò pọ̀ bóyá tó bá dún wọn lẹ́ẹ̀kan. Mo bèèrè lọ́wọ́ amẹ́sẹ̀ yẹn wípé kí ló ń ṣẹlẹ̀ láàfin. Mo bèèrè pé níbo ni Naomi wà ó ló wà l'Ákúrẹ́. Oníṣọ́bà ní tí mo dẹ̀ ṣe pé mo fẹ́ wádìí ọ̀rọ̀ Gbénró ò rí bó ṣe rí o. Tí ọba yìí bá yí ìdán mọ́ yín tẹ́ mọ̀ pé G-boy ni guy ni
tó bá yín gan mọ́ yín olóburú jù ní gbogbo ọba Yorùbá pátá ṣé gbogbo ẹni tó máa rìn yẹn is fake. Cut according to section orí yín ò dáa. Àwọn ọmọ Ifẹ̀ ò gbà tí yín mo sọ fún yín àwọn ọmọ Ifẹ̀ ò gbà tí yín àwọn ọmọ Ifẹ̀ ò gbà tí yín rárá. Kí lorúkọ gẹ́ẹ̀tù ń gbé ní Canada tí ọba ń dò yìí ṣé Rachel àbí kí wọ́n tiẹ̀. Tí ẹ bá rí ní tí àmì ẹsẹ̀ sọ pé wọ́n fi ojú Naomi àti ìyẹn rí tẹ́ bá ní irọ́ ni mo gbàdúrà ẹ̀ sínú ìṣẹ̀dá àwọn ọmọ mi mo gbàdúrà ẹ̀ sínú ìṣẹ̀dá àwọn ọmọ mi ṣe pé Nàìjíríà owó lẹ máa ń worship ẹ kì í worship personality. According to amese ntí ojú ọmọ yẹn rí ntí ojú ọmọ yẹn rí èmi ò wá sàn kankan o ẹ tún lọ yìnbọn l'Ákúrẹ́ ìfẹ́ pàgbénru ọ̀rọ̀ ilẹ̀ kò ṣẹlẹ̀ irọ́ nìyẹn onílẹ̀ yẹn ń pa ó ní evidence but mi ní kó evidence sílẹ̀ tó rọ́bà ilé pa anybody sí silent killer. Bí ọ̀rọ̀ ilẹ̀ yẹn ṣe jẹ́ ẹ lè believe pé orí adé sùn ta ó tún sùn lé mi rẹ́ǹtì ilé wọn ọkọ̀ fún mọ́tò gan wọn rà fún ìjà àfilọ́jọ́ ọ̀rọ̀ kan nílé ilẹ̀ tìṣú á ṣe lójú mọ́mọ́ gbogbo wọn tó bá fẹ́ rárí wọ Ifẹ̀ tètè lọ rárí wọ Ifẹ̀ aṣọ tó máa nà jáde kúrò ní gbèsè ló máa nà jáde kúrò ní. Mo wá béèrè lọ́wọ́ amẹsẹ̀ ní blogger kan sọ pé wọ́n ní abẹ́ Naomi irun oníṣègùn ọlọ́ba lè sọ ló gọ́sìpù jù ohun tó bá fẹ́ girlfriend kan yóò pè mí London kó máa sọ̀rọ̀ yìí kó máa bàjẹ́ wọ́n ló lọ́ọ̀fù fracas orí social media tó jẹ́ pé wọ́n ló máa sọ pé ọ̀jẹ́ làbíkẹ́ lórí irọ́ tábìkẹ́ bá jẹ́ ọ̀gá máa jẹ́ pọ̀ ga tèmi nìwọ̀ àmì èmi lọ̀gá tiẹ̀ ọ̀gá kẹ́yìn èmi lágídí Ashley mo ní sọ́wọ́n àti agbápẹ́wé arí wọn lẹ́yìn wọn àtẹ́sà àgà yìí bí wọ́n ní ìfẹ́ kọ̀kọ̀ ó ní wọn ní ìfẹ́ kọ̀kọ̀ wọ́n sọ tó fàgà ọ̀rọ̀ Ashley ló fàgà. Ẹ lọ yíwà yín padà wọ́n lè ráyè ará ìlú wọ́n ní tẹ́ ẹ bá wà lórí fóònù ẹ máa rẹ́rìn kákákákákáká ṣó yẹn dùn wọ́n lè fracalize burúkú àti ọláfáre wèrè yìí wọ́n dẹ̀ láìkì ọ̀tẹ̀. Mo sọ pé mo nípàdé tún pàdé inú ààfin mo dẹ̀ nípàdé nínú aṣọ rock àfi tẹ Esabod ní ọ̀gá blogger kò sí àfi tí ìbàfẹ́ mo tó lọ lẹ́yìn jẹ. Nínú kí ló ṣẹlẹ̀ November wọ́n fẹ́ ròyìn lóye ẹ̀bẹ̀ àwọn politician lò. Ẹ fi àwọn family Naomi sílẹ̀ nǹkan kò gbọdọ̀ ṣe. Mo rí update kan tí Adé Ọmọ́táyọ̀ náà wà lára àwọn tó ṣe update yẹn ẹ lọ mọ update yẹn kẹ lọ yọ kúrò plan work ni bóyá táwọn èèyàn gbé yí pé ní àná Naomi yọ kúrò lórí Instagram page ẹ wípé ó yẹ ibi tó ti sọ̀rọ̀ pé ó rí divorce and separation wọ́n gbá Naomi ní géèmù ni wọ́n gbà ní géèmù ni ọba yìí máa ń forí ara wọn gba ara wọn ni àwọn náà bẹ̀bẹ̀ pé kọ́mọ yẹn lọ yọ according to amese bí abẹ́sẹ̀lẹ̀ dẹ́ nǹkan ó ní kó lọ yọ
so àwa dàbí kó ń bẹ àwọn tí ẹ bá mọ máa yìí this guy ó ní bàbá rẹ̀ gan burú bògìrì ìyẹn bàbá 80 years old. ẹ̀yin Ifẹ̀ mo ti ẹ̀dùpẹ́ mi ìṣọmọ Ọ̀ṣun state àmọ́ ká tó lè sọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn pẹ̀lú evidence ẹ̀kọ́ àwọn speakers ẹ̀yìn jáde máa dá gbogbo ẹ̀rù fún mi with evidence máa dá síta táwọn bloggers ò gbé newspaper ò gbé ó sì tó lè fi mí ṣe. wọ́n tẹ̀ ló sọ pé wọ́n ló sọ ní 3 years ago bó ti bẹ̀rù mọ́lẹ̀ sí mi pé wọ́n ti ń jẹ ìfun mi lọ́wọ́ sìgá ò jẹ fún mi mọ́ irúmọlẹ̀ rẹ̀ tó ń jẹ fún mi ṣe ní irúmọlẹ̀ mo ṣe náàpù London gbà mọ́ ọ̀tá jẹ́ ní pé wọ́n á kì í ní tí kọ́pù sí ṣe náàpù kò lójú kan ṣe irúmọlẹ̀ ò tí ì jẹ fún mi gba olómi àti kọ́kọ́ ní kéèsì 3 years ago ṣé irúmọlẹ̀ ò tí ì jẹ fún mi tán sìgá ló jẹ fún mi kì í ṣe irúmọlẹ̀ tí wọ́n bá ní fún mi jẹ lẹ́nu sìgá ni irúmọlẹ̀ jẹ fún rẹ̀. bí a bá ń bá lọ bá ilẹ̀ Yorùbá ò ní lójú kò lè ráyè agàgà bí tẹ pẹ̀lú orísun ilẹ̀ Yorùbá èmi ò bẹ̀rù ẹ o èmi àti ẹ ti lẹ̀pọ̀ pàdé tó pàdé ní wa kéèsì ò ní ná mi cent tó máa ná mi ní petrol máa fi drive dé torí o ò lè máa wo àwọn kíní bẹ́ẹ̀ ṣe ń treat àwọn ìyàwó yìí ò dáa bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ sí wọn ò dáa. ẹ sọ fún pa yín kan sọ story màmá yẹn gbowó olè with evidence mo fẹ́ káwọn speakers yẹn kan bring on my desk ẹ pé bíbẹ́ ṣe sọ lákọ̀ọ́kọ́ tí mo da evidence àwọn olè onílẹ̀ sí gbòòrò ni video evidence ni. ilẹ̀ Ronke Adémilú yàbí kí wọ́n pè bóyá tán tẹ̀tí bá tẹ̀ tí ń bá mi ń dárúkọ ní ìsìn ọjọ́ ti gbogbo ẹ̀ lẹ̀. ilé omi ló ń lè yẹn ẹ promise wípé ẹ fẹ́ kọ́lé fún ìyàwó yín story yìí ní ìṣìkè kì í ṣe ni wàláì ẹ yàtọ̀ sí bully ex mi ẹ bully ẹ ń bully obìnrin gan ìyàwó yín ẹyọ kọ́kọ́ ló bá mi sọ̀rọ̀ ìdẹ́mi ẹ tọ́jú Tadé ní káwọ́ ẹ mọ̀ bí ẹ ṣe bí mi ò ní sọ lórí ẹ lọ tọ́jú ọmọ yìí. ṣé gbọ́ ẹ ra mọ́tò tó mọ̀ fi gbọ́ ọmọ yẹn jẹ lọ sí jáde. àbúyàn bí ẹ mọ̀ bù ọba ń bí o àmọ́ tọ́ sọ́nà ni tẹ bá mọ tó ń fojú àwọn obìnrin yẹn rí amẹsẹ̀ ròyìn yìí pé wọ́n kàn mo kọ̀ rí tí gbogbo yín kàn búyọ̀ ọmọ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ bá mọ fóònù nọ́mbà àwọn fámìlì yẹn pé bá mi jù sí inbox yẹn tó máa bá mi sọ ẹ búlì ọmọ yẹn tó jẹ́ pé ìjọ tí ẹ máa gbé ọmọ ọba wọlé ẹkún lọmọ yẹn gbé lórí stage ẹ máa sọ fún pé ṣé wọ́n lẹ́ẹ̀tún lù ṣe wọ́n lọ́rọ̀ tẹ máa ń dá sí láàfin ní ọ̀rọ̀ góòdì nípa ọ̀rọ̀ kéèsì góòdì lẹ́gbẹ́ wa báyìí burú ẹ̀yin kọ́lẹ̀ ní gẹ́ẹ̀tì wọ́n ti sọ ní tó ní gẹ́ẹ̀tì ní gẹ́ẹ̀tì lédì tí ẹ̀yẹ celebrate ẹ̀lẹ́yìn olóní gẹ́ẹ̀tì gẹ́ẹ̀pọ̀ pa mo ti lọ wo fọ́tò tẹ́ bá wùwà tó dá wọn ni wọ́n gbé bòun yín síta wọ́n máa ń sọ̀rọ̀ yín fún mi kan wọ́n pé mo lè fèsì yín kí ló kàn mí pẹ̀lú àwọn tẹ́ bá gbé jáde ẹjọ́ irú mọ̀lẹ̀ tí ń gẹ̀ fún kí ló kàn mí pẹ̀lú àwọn tẹ́ bá gbé jáde èmi ń wariwo ọjà ni analysis mi ni wọ́n mọ̀ ṣe. wọ́n ròyìn pé Naomi jẹ́ kí ẹ tó ti bímọ yẹn ṣe ti lọ́wọ́ ọmọ yẹn gan ọmọ yẹn ò ṣàdédé kò láàfin ṣe ẹ̀rí tọ́lọ́run bá kọ́kọ́ fẹ́ palẹ̀ ayé rẹ orí social media ni ó ti kọ́kọ́ palẹ̀ ayé rẹ
ṣe láwọn update ẹ máa ń rí lọ́dọ̀ àwọn ayé tapa òní wàláì àtàfin gbogbo wọn ti wà fake profile wọn. bẹ́ẹ̀ bá fẹ́ yẹn mọ̀ kí lẹ̀ ń stọ́ọ̀kì wọn kiri fún pé ẹ fẹ́ pa wọn. ní tó ṣẹlẹ̀ ní police station yẹn wọ́n ti fún mi ní full details. kí ló jẹ́ fi ní wé kó lọ yọ kíní yẹn kó lórí Instagram ẹwà because ẹ kàn láìkẹ́ máa ti gẹ̀ yẹn sí ẹnu àwọn tó máa bá tiẹ̀ jẹ́. amẹsẹ̀ ló àwọn wà lára àwọn tó ń pe gẹ̀yìn pé wọ́n ní kó lọ yọ sódà àwa dàbẹ̀ ikú ń bẹ́yìn bẹ́ẹ̀ lóhùn ò lè fẹ́ yín mọ́ according to amẹsẹ̀. àbí play díẹ̀ nínú voice amẹsẹ̀ yín fún mi ẹ̀ pa síbẹ̀ yìí nínú play fún mi. ẹ pé mi máa ń protect source dà ẹ rò pé kéèsì ta ní kóòtù jọ sí mi sọ fún yẹn tó sọ gbogbo àṣírí yẹn fún mi pátá gbogbo ẹ tó kó fídíò yẹn fún mi mi ò sọdọ ní èmi ń sọ. nígbà rùsùlà gan tó ní kí n sọ èmi ń sọ èmi ò dé class also I'm a professional blogger. nǹkan ń bẹ láàfin yìí kéèsì ni ò lè ṣetán 100 years wọ́n sọ̀gbà tíjọ́ tẹ dó tálàntì ló gan wọ́n sọ wọ́n lè tètè bá sùn. ìyẹn wá fi ọ̀rọ̀ ó fi gbọ́rọ̀ lẹ́nu yín wípé ọ̀rọ̀ wà lẹ̀ ó pọ̀ lẹ̀ yẹ̀yẹ̀. àwa blogger máa ń sọ fún èèyàn la máa blọ́ọ̀gì kì í ṣe wọn. ayé ìgbà kan kò sẹ́ńtẹ̀ lè gbé dìde wọ́n dẹ́ pé wọ́n lẹ́yìn lè gbé Lizzy dìde nígbà tábí kẹ́ lóhùn ìjà mọ́ àbí kò ní kó má jẹ́ ń bú yín. èmi gbẹ̀ tó ń dákẹ́ tó ń give up. ogun yóò ṣiṣẹ́ tí kálẹ̀ ti sọ pé irúmọlẹ̀ ìyá mi wéèrè bá ti ẹ̀dá tó mọ̀ kó mi fi gbogbo ara gbádùn mo lè mọ tọwọ́ bòbò ní ẹni irúmọlẹ̀ ti gẹ́ ní fún. irúmọlẹ̀ ṣé irúmọlẹ̀ ń jẹ́ fún ni irúmọlẹ̀ ò ń ṣèkà. àwọn irúmọlẹ̀ mo ti bẹ 3 years ago wọ́n lọ sọ pé àwọn irúmọlẹ̀ yẹn wọ́n ti gẹ́ ní fún. wọ́n ní ìkan nínú àwọn olórí yín bí lérè wípé ìmọ̀ sí ń ṣe ṣáàtì ìmọ̀ sí ń lọ pátì mo ló ń jẹ́ lọ náà nìyẹn. àwọn Ifẹ̀ ẹ dìde. bàbá ẹ̀ gọ́sìpù jù ó fúrákàsì jù wọ́n lóun ló gbé tálántò lójijì ẹ kàn bá yé ẹ̀jẹ̀ ni ẹ̀ǹgbẹ́ni tí ò ní wo ìgbélù ẹ̀ǹgbẹ́ dìde fún citizen tí wọ́n fẹ́ dìbò tèmi. oorun kò rùn yẹn òótọ́ ni ìwádìí ẹ sọ bẹ́ẹ̀ lóòótọ́. according to amẹsẹ̀ wọ́n lè ti há sọ́wọ́ Àbíkẹ́ ó rìkọ́ọ̀dù ní fọ́ọ̀dù nítorí pé wọ́n lẹ́yìn náà máa ń gọ́ sí ibùdó. Lizzy ò lè rescue ni á bà nǹkan jẹ́ ẹ wojú mi dáadáa á bà nǹkan jẹ́ fún mi bí ìkọ̀kẹ́lẹ́ òṣù láyé la ikú ń pẹ́ta lójú òun. wọ́n lẹ́yìn lẹ gbé jáde bí ṣe ń pariwo ẹ yóò kàn kó yàgẹ̀ yìí wàhálà ìsítórì yìí ó bá dìbò ó tún bá dìbò ju tàkọ́kọ́ lọ with video evidence. ó lè máa sọ pé ẹ̀bẹ̀ òru mi gan. èmi má jẹ́ ìtọ́jọ́ tí wà sí ní kí n máa bẹ̀yìn lórí fóònù inú yín ń bìrì gidigidi ẹ rí pé mi ohun mi ò loud wọ́n ṣe é pàdé pàtó bẹ́ẹ̀ ta ni you're not a king guy ni wọ́n ròyìn tẹ́ fojú ọmọ yẹn rí wọ́n ròyìn tí ẹ fi ojú ọmọ yẹn rí ọmọ yẹn kọ́ ló fẹ́ yín amẹsẹ̀ nígbà tẹ́ tó sọ ọmọ yẹn pé ẹ sọ yí pé kí ni turnover every year ó lè rò pé lówó lọ́wọ́ ó dẹ̀ ní pé bí kíní lọmọ yẹn máa ń ṣe bí evangelism rò pé lówó látàrí pé táwọn ni kò ní nǹkan kan
ẹ ṣe àbádọ́ ni ẹ̀yin lẹ́bi ẹ̀yẹ́ kò máa gbé lọ́dọ̀ ẹ̀ ẹ wá forí adé búra ó wá ń bú wọn ní mo á ń béèrè lọ́wọ́ ìkan náà mẹsẹ̀ yín pé ṣé bó ṣe ń bú ìyá ọmọ yẹn ẹ ló gbọ́mọ yín dání wọ́n lẹ́yìn gangan lẹ́yìn instigate ta ni die spicy ẹ má bú yàn bíi ẹ ló sọ die spicy ọjà jẹ́ òní please ẹ má yẹn block yín bó ara Ilé Ifẹ̀ lẹ́ni ṣé ẹni tó kọ kiri yẹn ẹ ṣáà kí n táìpù ṣé mò ń táìpù ẹ rẹ pé ọwọ́ mi ni ẹ tó ń kọ kiri yẹn tó kọ kiri ni ara ẹ mẹsẹ̀ yín wàláì wọ́n sọ ọmọ story tó sọ fún mi ẹ má yẹ ká wá sọ bẹ́ẹ̀ ṣe bí gbogbo wọn inú ń bí mi lọ́wọ́lọ́wọ́ kẹ́yìn máa sọ pé òun mọ̀lẹ́ gẹ̀ fún mi nítorí yẹ sí lò ká ní mo ti gbọ́ yẹn ní ìdákẹ́ fún ọ Ọlọ́run yìí ní ìdákẹ́ fún ọ. Ọba Lámìdí Adéyẹmí tí wọ́n fẹ́ farawé gbogbo ìyàwó ẹ̀ ló tọ́jú tó fún nílé ètò fún nílé ń bó dìjà wà mí àmọ́ ó fún wọn nílé kéèyàn gbọ́ pé orí alidé ó ń gbé nílé tẹ́nàntì tẹ́nàntì pẹ̀lú àlòkù Mercedes tó ń dákú tó ń jí tó ń rọ ipò sí ẹ lọ tún gbogbo eré àyẹn ṣe o ẹ lọ tún gbogbo eré àyẹn ṣe ẹ nà ní ọmọ ṣẹ́rí sórí mo sọ fún yín pé ẹ tó bí àkọ́bí fún wọn kí mo tẹ lo ẹ fún ibi political king ní òun ṣe heritage king lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ pàdé tùpàdé ni wá pàdé tùpàdé tọ́ọ̀gì ni gbogbo àwọn tó wà láàfin including àwọn àmì ìsẹ̀yìn wọ́n ní fake profile oríṣiríṣi lẹ́mọ́ fi ń kọ́mẹ́ǹtì ẹni tó sọ pé Naomi has a boyfriend before moving into the Naomi has a boyfriend before moving into the palace kí ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà ní Naomi yóò ṣe virgin ìjọ náà wọ́n fi yẹn pa màmá tẹ́lẹ̀ ọba Ọ̀yọ́ tó carry Lizzy to heaven with him ṣé Lizzy ni ò ti dòkú ni òkú nìyẹn ibi tó wá lọ yìí ibi tá a ṣí oògùn fún ó expect mi kébì máa dá Lizzy ṣé o tún fẹ́ fún yẹn náà lòye ìwà yín ò dáa ọ̀rọ̀ ìpa ṣàgídí ni ó lè máa sọ̀rọ̀ sí obìnrin bẹ́ẹ̀ pé Ọlọ́run kan ló ṣẹ̀dá rẹ̀ tadé ní káwọ̀ wọ́n láwọn ará Àkúrẹ́ wọ́n ní wọ́n ń fọmọ ọmọ yín ṣe yẹ̀yẹ́ wọ́n rán mi aráàlú ló wọ́n rán sí i wọ́n nílé tẹ́nàntì wọ́n ń gbé gbogbo wọn fúnra wọn mọ́ orí adé kò tún sun ilé tó bá rà tó kọ́ ilé tẹ́nàntì kò lálòpọ̀ ọkọ̀ mo gbé sẹ́gbẹ̀ẹ́ kan ìfẹ́ fi èèyàn tó tún fẹ́ jọ bíi ti mo lè fàwọn evidences àwọn yẹn ẹ burú gan gómìnà bá lówó lọ́wọ́ ẹ̀ lè fẹ́ bẹ́ẹ̀ bá dẹ̀ jẹ́ wọ́n jẹ èyí ni ẹ̀yìn fi wọ́n lady tí ẹ ṣe kinní pẹ̀lú ẹ̀yìn go and see your body language wọ́n lady yẹn pé ẹ sọ fún pé èèyàn mẹ́rin lè fẹ́ fẹ́lẹ́ ní àárín ọ̀sẹ̀ kan ilé máa forí ara wọn gbára wọn báyìí wọ́n máa fún ọ ní fake kìíní ọ̀tọ̀ lẹ́nu tó yẹ kẹ́ ẹ fẹ́ lánàá kábíyèsí ẹran wèrè aláfáàrí àbí kí ló ń jẹ́ ẹran jáde kó wá búra nǹkan lọ ẹ fẹ́ lánàá nǹkan ní àkọ́kọ́ ẹ̀wọ̀n mẹ́rin ni ẹni tó yẹ kẹ́ ẹ kọ́kọ́ fẹ́ lánàá òun dákú wọn rọ̀ mí lé lórí láàfin ọ̀tẹ̀ ẹ má máa sọ pé kí ló kan aráàlú nípa ààfin bẹ́ẹ̀ ẹ bá lórí wa ẹ bá lórí wa nípa fídíò tí mo gbé jáde ní ọ̀sán tí mo ní wọ́n sẹ́ndì sí mi
kọ́lọ̀ máa yọ wá lọ́wọ́ àwọn ex yẹn ni o. Okay, what's up tí mo ti fẹ́ mú gbà kọ́lọ̀ kó máa ṣe kí ni kó máa yọ wá lọ́wọ́ àwọn ex yẹn ni tẹ bá lẹ ẹ fi wọ́n lẹ̀ wọn ò ní fẹ́ kẹ́ ẹ lọ́kọ mi kábíyèsí náà máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n stọ́ọ̀kì wọn kiri dòdòdòdò ọba yìí pàdé tó pàdé lèmi àti a máa jà kó mo ti sọ fẹ́ kà ń jókè tani. mo fẹ́ kẹ́ ẹ disregard fídíò yẹn rí pé mo ti yọ àánú woman yẹn ṣe mí o olórí burúkú ẹsẹ̀ ni ẹsẹ̀ yẹn ni ẹ rí kí n bá lè mọ Fúnṣọ́ mo ní Fúnṣọ́ Gàdáfì. Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette.